Blessed be the tie that binds our hearts in Christian love, the fellowship of kindred minds is like to that above. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa tó ṣe iyebíye jùlọ wípé a kú ìsinmi lónìí. Olúwa nínú àánú rẹ̀ yóò fún ọkàn wa ní ìsinmi, yóò fi wá lọ́kàn balẹ̀, yóò sì fún wa ní àlàáfíà. Mo kí wa káàbọ̀ láti jọ́sìn níwájú Ọlọ́run lónìí. Àdúrà mi ni fún ọ wípé Olúwa yóò rántí rẹ̀ sí rere nírú àkókò bí eléyìí. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, oníwàásù àti olùṣọ́-àgùntàn ìjọ Mushin Baptist Church, Lagos. Wọ́n sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ̀ lónìí wípé ọ̀tá ò ní láyọ̀ lórí ayé rẹ̀, wípé ìwọ ò ní kú ikú àìtọ́jọ́, ìwọ ò ní bá wọn kú ikú ọ̀wọ́wọ́, ò ní bá wọn kúkú èsì. Ọlọ́run yóò pa ọkàn rẹ mọ́, Ọlọ́run yóò pa àlọ́ rẹ mọ́, yóò pa àbọ̀ rẹ mọ́. Ọlọ́run yóò dáàbò bò ọ́ lọ́wọ́ ewu tí ó wà níta yìí. Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ ní orúkọ Jésù. Láti òní lọ, Olúwa yóò pọ̀ ọmọ ní àlàáfíà pípé. Wàá kọ orin titun, wàá kọ orin ìṣẹ́gun, wàá kọ orin ayọ̀, wàá kọ orin yìí sí Ọlọ́run ọ̀gá ògo. Májẹ̀mú àti ìpinnu Ọlọ́run fún ayé rẹ yóò sì wá sí ìmúṣẹ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ó wà nínú ìwé Éfésù orí 4 láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 6. Éfésù orí 4 láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 6. Nítorí náà èmi òǹdè nínú Olúwa ń bẹ̀ yín wípé kí ẹ̀yin kó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín, pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù, pẹ̀lú ìpamọ́ra. Ẹ máa fi ìfẹ́ faradà fún ẹnìkejì yín, kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Ara kan ní ń bẹ àti ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín. Olúwa kan, ìgbàgbọ́ kan, baptism kan, Ọlọ́run kan àti Baba gbogbo, ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mẹ́ta lọ́kan gbé ọ̀gá nítorí pé ọ̀rọ̀ rẹ yè, ọ̀rọ̀ rẹ lágbára, àìkúkú ní títí ayé. Lórúkọ Jésù gba ọpẹ́ wa lónìí. Olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá ní rere. Gbogbo etí tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ó yè, bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a kíyèsí lónìí ó ní rírìn nínú ìṣọ̀kan. Rírìn nínú ìṣọ̀kan. Nínú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí a kà, ìwé Éfésù orí 4 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 6. À ń gbà wá níyànjú láti máa fi àwọn àmúyẹ ìgbé ayé ti Kristi hàn nínú ayé tí a wà yìí. Àwọn àmúyẹ èyí tí ó gbọ́dọ̀ di mímọ̀ fún àwọn ènìyàn wípé lótìtọ́ àti lódodo ọmọ Ọlọ́run ni àwa ṣe. Àwọn àmúyẹ láti máa làkàkà láti pa ìṣọ̀kan ti ẹ̀mí mọ́ ní ìdàpọ̀ àlàáfíà. A pè wá gẹ́gẹ́ bí ara kan sínú ìṣọ̀kan. A pè wá láti máa gbé nínú ìṣọ̀kan. A pè wá láti máa gbé nínú ìrẹ́pọ̀. A pè wá láti máa gbé nínú àlàáfíà. Rírìn nínú ìṣọ̀kan àṣẹ Ọlọ́run ni o. A gbọ́dọ̀ mọ̀ èyí dájú wípé àṣẹ Ọlọ́run ni láti rìn ní ìṣọ̀kan. Àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run ni láti gbé nínú ìṣọ̀kan. Nínú ìgbé ayé wa ojoojúmọ́,
a gbọ́dọ̀ máa gbé ní àlàáfíà, a gbọ́dọ̀ máa gbé ní ìrẹ́pọ̀, a gbọ́dọ̀ máa gbé nínú ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ilé wa, pẹ̀lú àwọn aládùúgbò wa àti ní àwùjọ tí a wà. Ará olùfẹ́, rírìn nínú àlàáfíà ó jẹ́ àpẹẹrẹ ìgbé ayé ìrẹ̀lẹ̀. Rírìn ní àlàáfíà ó jẹ́ àpẹẹrẹ ìgbé ayé ìrẹ̀lẹ̀, láti rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run, láti rìn nínú ìwà pẹ̀lẹ́, láti rìn nínú ọkàn tútù àti láti rìn ní ìfarabalẹ̀ gẹ́gẹ́ bí ti Olúwa. Àní Jésù Kristi Olúwa ní àpẹẹrẹ fún wa nínú ìwé Fílípì orí 2 láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 11. Ògo ni fún orúkọ Olúwa. Ìpìlẹ̀ ìṣọ̀kan ti ìgbàgbọ́ ọmọlẹ́yìn Kristi ó ní ìwà pẹ̀lẹ́. Ìpìlẹ̀ ìṣọ̀kan ti ìgbàgbọ́ fún ọmọlẹ́yìn Kristi ó ní ìwà pẹ̀lẹ́. Ìwà pẹ̀lẹ́ àti inú tútù pẹ̀lú ara wa. Ká má ṣe ru ara wa ju bí ó ti yẹ lọ. Ká má ṣe hùwà ìgbéraga. Ká mọ̀ yí pé ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn a sì máa ṣáájú ìṣubú. Ká má ṣe máa dúró pé dandan lá tèmi ló ní láti ṣẹ, tèmi ló gbọ́dọ̀ ṣẹ, ẹ gbọ́dọ̀ bá tèmi ní. Ìgbé ayé ìgbàgbọ́ kò pé bẹ́ẹ̀. Ìpìlẹ̀ fún ìgbé ayé ìṣọ̀kan ti ọmọlẹ́yìn Kristi ó ní sùúrù. Ìwà sùúrù, a ní láti máa mú sùúrù fún ara wa, láti máa dúró de ara wa, àwọn tí wọn ò ní okun, àwọn tí wọn ò ní agbára, láti máa ru ẹrù ara wa, láti gba ara wa gẹ́gẹ́ bí àti rí. Ògo ni fún orúkọ Olúwa. Níwọ̀n ìgbà tí a ní ìjẹ́wọ́ ìgbàgbọ́ kan náà, níwọ̀n ìgbà tí ó jẹ́ pé Jésù Olúwa òní olórí ìjọ, níwọ̀n ìgbà tí a jẹ́ ara kan nínú Kristi Jésù, níwọ̀n ìgbà tí a ní ìrètí àti ìpè kan náà, a ní ìgbàgbọ́ nínú Jésù Kristi àti baptism kan náà ti ìrìbọmi, Ọlọ́run kan, ìgbàgbọ́ kan àti bàbá gbogbo. Ké hallelujah. Nígbà tí a ń sọ fún wa lónìí pé a ní láti rìn nínú ìṣọ̀kan nínú ìdílé wa pẹ̀lú, a lè rìn nínú ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọkọ àti aya, gẹ́gẹ́ bí bàbá àti ìyá nínú ilé. Nígbà tí a bá ní ẹ̀mí rẹ̀ sí ara wa, tí a sì mú sùúrù fún ara wa, tí a sì ń fi ìfẹ́ bá ara wa lò, tí a sì ń pa àṣẹ ti àwọn ìgbéyàwó wa mọ́, tí a sì ń pa mọ́ àwọn ẹ̀jẹ́ tí a jẹ́ fún ara wa nígbà ìgbéyàwó, tí a sì ń pa mọ́, tí a sì ń làkàkà láti gbé nínú àlàáfíà. Mo gbàdúrà fún yín nínú ilé yín lónìí pé àlàáfíà Ọlọ́run tó ju ìmẹ̀dá gbogbo lọ yóò máa ṣe àkóso ayé yín, yóò sì máa ṣe àkóso ilé yín. Rírìn nínú ìṣọ̀kan, àwọn ìbùkún wo la lè rí gbà nígbà tí a bá rìn nínú ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi? Nígbà tí a bá rìn nínú ìṣọ̀kan, ọkàn wa yóò balẹ̀, inú wa yóò dùn. A máa gbé ní àwùjọ tó ní àlàáfíà. Àwọn ìlérí Ọlọ́run ní pàtàkì jùlọ èyí tó wà níwèé Sáà orin 133 yóò sẹ́wọ́n wa lára pé àwa ní ìbùkún àti ìyè títí láé. Bẹ́ẹ̀ ni ìṣọ̀kan yóò jẹ́ kí a lè ṣe dáadáa nínú iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run pè wá sí. Nínú ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9 ó sọ fún wa níbẹ̀ pé èèyàn méjì ó sàn ju ẹnìkan lọ. Bákan náà ni a ní láti mọ̀ pé a ní ìlérí gbígbà àdúrà, pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ó ní nígbà tí ẹ̀yin méjì tí ẹ bá fò ṣọ̀kan lórí ohun kankan, ó ní Olúwa yóò ṣe fún yín. Ó wà ní ìwé ìrere ti Mátíù orí 18 ẹsẹ̀ 19 pé tí ẹ̀yin méjì bá fi ṣọ̀kan lórí kankan, wípé Olúwa yóò ṣe fún yín. Nígbà tí a bá gbé nínú ìṣọ̀kan, ìmọ́lẹ̀ Kristi yóò tàn káàkiri gbogbo ayé. Nígbà tí a bá gbé nínú ìṣọ̀kan, a ó ní agbára, torí pé agbára wà nínú ìṣọ̀kan, bẹ́ẹ̀ ni okun wà nínú ìṣọ̀kan. Ilé tó bá lòdì sí ara rẹ̀ yóò ní yóò wó ni. Ẹ̀yin ọmọlẹ́yìn Kristi, a gbọ́dọ̀ mọ̀ pé ìṣọ̀kan ó ṣe pàtàkì. Ìṣọ̀kan ó lè fún wa ní okun, ó lè fún wa ní àlàáfíà, ó lè fún wa ní agbára. Nípa gbígbé nínú ìṣọ̀kan, àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tó mú ìyapa wá, tó mú ìjà wá, a ó lè kọtí sí apá kan, a ó sì lè kọjú mọ́ iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run pè wá sí. Ará olùfẹ́, ìṣọ̀kan ìjọ Ọlọ́run ṣe pàtàkì lọ́wọ́ mi
àti ní ọwọ́ rẹ̀. A ní láti máa wá ìṣọ̀kan ilé Ọlọ́run, a ní láti máa wá àlàáfíà ilé Ọlọ́run, torí pé nígbà tí a bá ń ṣe eléyìí, bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ Kristi yóò máa gbilẹ̀ sínú ayé wa, ògo yóò sì jẹ́ ti Ọlọ́run. A ní láti pinnu lónìí gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan wa láti sáápọn, láti tiraka, láti wá ìṣọ̀kan ti ìdàpọ̀ àlàáfíà nínú ìjọ Ọlọ́run, kí ìrere Kristi kó lè máa gbilẹ̀, kí ìrere Kristi kó lè máa tẹ̀síwájú. Olúwa gbára lé ọ, Olúwa gbára lé mi, Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Mo fẹ́ bi ọ́ léèrè, ǹjẹ́ o ti di àtúnbí? Ǹjẹ́ a ti rà ọ́ padà? Ǹjẹ́ a ti sọ ọ́ dọmọ? Bí o bá tí ì di àtúnbí, àǹfààní ńlá lélẹ̀ tó jẹ́ fún ọ lónìí láti wá sọ́dọ̀ Jésù. Jésù ń pè ọ́ lónìí pé wá sọ́dọ̀ mi, èmi ó sì fi ìsinmi fún ọkàn rẹ. Tẹrí ọkàn rẹ bá kó o sì gbàdúrà yìí pẹ̀lú mi pé Jésù Olúwa, wá sínú ọkàn mi lónìí, gba ayé mi lónìí, kọ orúkọ mi sínú ìwé yìí, fún mi ní agbára láti gbọ́ rẹ̀ títí dópin, ní orúkọ Jésù Kristi Olúwa ni mo gbàdúrà. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká tóun sókè láti gbàdúrà pé Olúwa, mo dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tó rán sí mi lónìí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe mí ní rere, ọ̀rọ̀ rẹ jẹ́ kó la ipá rere nínú ayé mi. Ràn mí lọ́wọ́ láti wà nínú kan náà pẹ̀lú àwọn ènìyàn rẹ. Ràn mí lọ́wọ́ láti máa gbé nínú ìfẹ́, ràn mí lọ́wọ́ láti máa gbé nínú àlàáfíà. Olúwa, ràn mí lọ́wọ́ láti máa gbé nínú ìṣọ̀kan. Olúwa, ràn mí lọ́wọ́ láti má gbéraga. Olúwa, fún mi ní agbára láti máa gbé nínú ìṣọ̀kan. Jẹ́ kí ìṣọ̀kan kó wà nínú ìjọ rẹ, kí àlàáfíà Ọlọ́run kó jọba ní inú ìjọ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo gbàdúrà fún ọ lónìí, láti òní lọ Olúwa yóò ràn ọ́ lọ́wọ́, Olúwa yóò tún agbára rẹ ṣe, Olúwa yóò rántí rẹ sí rere. Gbogbo ibi tí ìdàrúdàpọ̀ wà lónìí, àlàáfíà Ọlọ́run kó wọ ọbẹ̀ lọ. Láti òní lọ Olúwa yóò fún ọ ní okun àti agbára láti máa gbé ní àlàáfíà pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ilé yín. Ẹ̀yin ó ní ayọ̀, ẹ ó ní àlàáfíà, ẹ ó ní ìfọ̀kànbalẹ̀. Àwọn rere tẹ́ ń retí lórúkọ Olúwa yóò tẹ̀ yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Before our Father's throne, we pour our ardent prayers, our fears, our hopes.